bá kí olóyè Sunday ẹ bá kí bẹ́ẹ̀ bá lẹ̀ fẹ́ ẹ̀rẹ́ kí n béèrè àbí ẹ̀wọ́. Àgbákùlẹ̀ ẹ̀rí ni Ìgbòho ti dé báyìí. káàbọ̀. Mágàsọ́lá ti dé. Èèyàn mi dáadáa jà ní. Alhamdulilayi ṣùgbọ́n. Wàláì. Lórí wọn pé Alufulani gbogbo ẹ̀ lè bá ṣe wà láà. Gbogbo ẹ̀ lẹ́ni bá ṣe. Ó yá bisimilayi. Wàláì. Ọlọ́run fi búra yẹn o. Allahu Akbar. Wàláì. Incident kan ló fẹ́ ṣẹlẹ̀ láàrin wa ní gbogbo táìmù yẹn but wàláì èèyàn mi ni. Wàláì èèyàn mi ni. Ọgbọ́dọ̀ mo fi búra. Ó dẹ̀ máa ń ṣe dáadáa sí sàkánì mi. Dáadáa o. Kò dẹ̀ ní gbọ́ pé kí Ìgbòho rí kọ́ọ̀lù mi nísìn. Kó mọ̀ gbé. Kò ní sọ pé ta ló ń sọ̀rọ̀. Ṣé mọ ibi tí àjọṣepọ̀ yẹn. kó tó di pé social media mọ̀ Ó fọ́n kálù. tí gbogbo ohun tó dé yìí máa nífa wàláì kó tó di pé gbogbo social media. Bàbá inú wa dùn. Kódà nínú Ìgbòho ti fún mi nílẹ̀ rí. Wàláì èmi ni mi ò yà sílẹ̀ yẹn láti lọ lò yẹn wàláì tàláì. Bàbá ó ti fún mi nílẹ̀ rí ní Ìbàdàn tọ́wọ́n náà bá padà wo fídíò yìí ó rí èmi àti Alhaji Abbas ọmọ àbá Sheikh Muyideen Bello lọ́dún náà kò yẹ sálábùrú sí mi kò lè sábùrú sí ìkẹ́ àmì rárá àtọ́. Bàbá inú wa dùn. Kódà inú mi dẹ̀ dùn wípé mo wà èmi ni mo ṣokùnfà èmi Ìgbòho MC Olúọmọ táwa mẹ́tẹ̀ẹ̀ta fi sọ̀rọ̀ lórí fóònù láwọn incident kan tó ṣẹlẹ̀ ńgbà kan. Tipẹ́tipẹ́ àbí nítòsí. Recently kan báyìí wàláhì tàlá. Bàbá inú wa dùn pé ẹni sọ jù bá wọn lọ. bàbá inú wa dùn pé ẹ sọ àṣírí àjọṣepọ̀ yìí tí ó sì jókòó dáadáa. Wọ́n ní lára àwọn tí wọ́n fẹ́ràn ilẹ̀ Yorùbá tí wọ́n fẹ́ kí Yorùbá kó tẹ̀síwájú ní olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà jẹ́. Ṣùgbọ́n nǹkan tó wá ní ó kù díẹ̀ káàtó fún bàbá yìí. Táà sì fẹ́ kí ẹ̀yin náà bá wọn sọ̀rọ̀ wọ́n ní gbogbo tí Ìgbòho ṣe lọ́la tí ó ṣe lọ́dún tó ń bọ̀ ó bá ti rí kámẹ́rà yóò mọ̀ tu bí ejò. Kí ni ìmọ̀ràn ìfúru eléyìí gẹ́gẹ́ bí akọni ńlá tí òun náà jẹ́? Kálukú ló mọ tí ó jẹ tẹ́lẹ̀ kù. Bí èmi ṣe ń ṣe yàtọ̀ sí bẹ́yìn ṣe ń ṣe. Àdámọ̀ tèmi yàtọ̀ sí àdámọ̀ yìí. Sheikh Buhari ọmọ Musa tó jó ní wàásì àdámọ̀ tí wọ́n yàtọ̀ sí ti Ìmámù Ọ̀fà. Bẹ́ẹ̀ni. Sheikh wa Ìmámù Ọ̀fà bá tẹ́ ṣe wàásì àdámọ̀ wọn yàtọ̀ sí ti Mufti. Bẹ́ẹ̀ni. Bàbá Sheikh Suleiman Farouk ní Kíjìpá. Àwọn tó ń ṣe wàásì bẹ́ẹ̀ tí wọ́n yàtọ̀ sí Sheikh Muyideen Bello. Bẹ́ẹ̀ni. Kálukú pẹ̀lú àdámọ̀ ẹ̀. kódà jọba yàtọ̀ sọ́nà. Kálukú pẹ̀lú àdámọ̀ ẹ̀ àdámọ̀ Sunday Igboho nìyẹn. Mágàsọ́lá. Mágàsọ́lá èmi ò tẹ̀ sínú ẹni tó máa ṣépè fún Igboho pé bóyá kò ṣubú kọ́lọ́mọ bá tọ́ sọ́nà kọ́lọ́mọ bá wà pẹ̀lú ẹ̀. Salaam alaikum. kò jù bẹ́ẹ̀ lọ. Tó bàbá a rí pé òun ìlú mẹ́ta bí Alufulani ṣùgbọ́n nǹkan tí Alufulani ṣe là kọjá ṣé ìjà Buhari ọmọ Musa ni ṣé ti Saheed Shittu ni ṣé ti gbá ni ṣé tàwọn ni gbogbo àwọn eléyìí ti wà wọn ní ìbá dìde báyìí máa ń survive ẹ̀. Ọlọ́run ni kò sẹ́ńtì òkè ní challenges láyé èmi kàn jẹ́ ẹ̀dá kan tó já sí wípé ọmọkùnrin kan sọ̀rọ̀ kan ní àná mò ń wo ọ̀rọ̀ arákùnrin kan tí ó wà lórí social media sí mi nílé dákọ̀ ẹ̀ dúdú ọkùnrin dúdú tó ga báyìí ní wọ́n á ń sọ̀rọ̀ ẹnìkan tí wọ́n ń lo ewé ẹyọ. ó wá ń sọ̀rọ̀ ẹnìkan ó wá sọ pé ní ìyẹn ibi tí wọ́n kàn sẹ́ni kí ni má wò lẹ́ẹ̀kan náà ni mo wá padà lọ síbi ọ̀rọ̀ ara mi ó ń sọ̀rọ̀ ẹnìkan nínú àwọn méjì táyé fọkàn sí pé bóyá àwọn náà ṣokùnfà ikú arákùnrin ọmọkùnrin tí ọmọ olórin takasúfèé ọmọ olórin tó kú yẹn ó wá ń sọ̀rọ̀ arákùnrin kan ṣe ń gbádùn ọ̀rọ̀ mi. àgbọ̀yé. ó wá ní arákùnrin yẹn ń sọ wípé ó dẹ̀ bá mi lórúkọ jẹ́ ó bọ́mọ mi lórúkọ jẹ́ orúkọ tí èsì tèmi wọ́n sọ mí bọ́lá arákùnrin yẹn bá bú ẹkún. bọ́lá arákùnrin yẹn wá sọ pé tí kì í bá ṣe pé òun lẹ́mìí ni òun bá ti wọ depression àbí kóun ti bó oògùn jẹ kò dá ká máa bú léèyàn
àdánwò ní bullying àdánwò gidi ní bullying ẹni tí o bá lẹ́mìí ha ká máa bullying yàn àgbákò ni tí wọ́n bá ń rò pé kò sí nǹkan kan Cas cruise. yóò ṣẹlẹ̀ sí ẹrí wò wáyé dámúrò ń lásán àti wà fún amáratan wáyé dá yóò járò ilé ilẹ̀ abúlé yàfọ́rákù ẹni tí ejò bá díjẹ nílẹ̀ kan tó bá wọ òkun kọjá lẹ́gbẹ̀ẹ́ ó máa sá ẹni tí ejò tó bá bite lẹ́ẹ̀kan péré tó bá rí okùn lásán máa ń wọ̀ ọ́ yóò dẹ̀ máa sá lọ yóò rò pé jò ní ẹni tó bá bully lẹ́ẹ̀kan péré tí o bá jẹun tó lẹ́mìí o máa wọ depression yẹn lómi à ní stroke ni. ẹ dá pẹ̀lú lójoojúmọ́ ń kọ́ tó ń fà tó ń wọ gbogbo ayé ló ń bàjá wọ́n fẹ́ san lẹ́yìn. irú ẹni bẹ́ẹ̀ tó bá ní energy kákíkú oríire ní o. alájà muso àìsàn mi ò dárúkọ ẹni kankan o ẹ má tì mí sí nǹkan tí o kò tètè mi o please ìgbà kan dárúkọ anybody. ó yá mo ń gbọ́ yín tabalẹ̀ tó bá ń fà bẹ́ẹ̀ tó ń wọ́ bẹ́ẹ̀. tọ́ba anybody tó bá ń wọ́ bẹ́ẹ̀ tó bá ń dákọ bẹ́ẹ̀ tó bá ń fà bẹ́ẹ̀ kúrò ẹni bẹ́ẹ̀ náà kó náà má dákẹ́ àdúrà ó dẹ̀ múra ẹni tó sọ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì dẹ́n tó ń sọ̀rọ̀ lórí social media lẹ́nìí wọ́n búlẹ̀ ẹlòmíì lónà fi kọjú sí wọn padà. wọ́n ta pẹ́pẹ́. wọ́n búlẹ̀ ẹlòmíì lónà pé ẹ má sọ mí di wèrè náà ṣé mi nìkan ni ló mú ẹlòmíì náà di ẹni tí òun náà wá ó dáa ẹ̀ẹ́dẹ́gbẹ̀mí náà wá jókòó tì yín lọ́rùn. àjọ náà tán bí owó. bọ̀ tírú èmi yìí nìsín mo fẹ́ kọ́ bá rẹni tó bá rí fídíò mi ẹyọ kan tèmi náà ti wá jókòó tèmi náà ti wá ń bú ẹ ò lè mú wá tó bá bú mi ò ní bú ẹ àmọ́ tó bá parọ́ mọ́ mi máa jáde máa ṣàlàyé bó ṣe jẹ́ báyìí ló ṣe rí àmọ́ kí mi náà wá jáde kí wọ́n á tán kíní sójú kí wọ́n á bẹ̀rẹ̀ sí ni máa bú ìbú padà rárá o kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò sì ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀. bàbá èyí náà ni ọmọ amú mi ti máa fi mo ní ṣé kò tí ì tán náà yóò tán báyìí pẹ̀lú ògbóró àti rán lọ báyìí ìbéèrè kan mo fẹ́ béèrè ìbéèrè wọn sì ti fẹ́ sá mi àwọn èèyàn ti lókùn kí n gbàgbé yẹn mi létí ewé náà rẹ ní aṣọ kan ní tíye. ọ̀dọ̀ afá lè máa wá. yorùbá lè mi ẹ ń pọ̀ fọ́dọ̀ afá. yorùbá lè ṣẹlẹ̀ mí. bàbá tí a bá ń dáwọ́ dára sá ìyẹ́ ó tọ́ fún àfà èmi àti ọmọ mi dára yìí tóyìn a ní gbólóhùn àṣọ kí n wá lọ sórí social media kí n á káwá fàjọ kí mo ṣe fìdáwọ ẹni tí ò tí ì jáde láyé ṣó yẹ bẹ́ẹ̀ àfẹ́ dárúkọ èèyàn tí náà mo dárúkọ. ẹ má dárúkọ ẹni mọ lórí ìbúra. bàbá ṣó da bẹ́ẹ̀ sà. wípé èmi àti èèyàn kan a ní gbólóhùn àṣọ kémi á lọ bóyá torí bóyá ó ti bú ìyá mi àbú bàbá mi àbú ṣépele mi nìkan kémi á lókè èmi náà má lè ṣó ẹ kí wọ́n á kó àwọn afá lọ sórí social media káàlà ṣe fìdáwò ẹni tí ò tí ì kú táwa fún pé ijọ́ méje o tí o bá gbòkúrú yẹn lọ ẹ bọ́ra ṣó da bẹ́ẹ̀ fún mùsùlùmí. number one Islam ò fẹ́ jà tí Islam dẹ̀ sọ fún wa ni wípé táwọn èèyàn méjì bá ń jà ẹ gbìyànjú àti parí ẹ̀ fásilẹ̀ owó báyìí náà àkọ́ ìkún ẹ gbìyànjú láti ṣàtúnṣe lọ́dọ̀ ọmọ ìyá méjì tí bá ń jà ẹ pè wọ́n ẹ parí ẹ̀.